Kù dédé àsìkò ìwé ibi tí ẹ ti ń gbọ́ ilé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí á gbàdúrà. Bàbá ayérayé nínú àwọn ọ̀run, a dúpẹ́ fún àánú àti ojúrere tí a rí gbà, fún àánú tí ẹ fi mú wa wà láyé o, tí a tún rí ọjọ́ ìṣẹ́gun mìíràn tí ó kẹ́yìn oṣù kìíní nínú 2024. A dúpẹ́ nítorí pé láti ìbẹ̀rẹ̀ oṣù yìí ni ẹ ti bẹ̀rẹ̀ sí ní ṣẹ́gun fún wa títí tí a fi rí ọjọ́ ìní. Ògo ni fún orúkọ mímọ́ yín o. Ọ̀rọ̀ náà tí a gbọ́ lẹ́ni kó ṣe ayé àti ọkàn wa ní rere, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà ní orúkọ Jésù Olúwa wa. Àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adeboye kọ, èní ọjọ́ ìṣẹ́gun ọgbọ̀njọ́ oṣù kìíní. Àkòrí tí a ó gbéyẹ̀wò lẹ́ni sọ pé ìránṣẹ́ tàbí ọmọ. Ìránṣẹ́ tàbí ọmọ. A mú àkọsórí wa nínú ìwé Kíróníkù kìíní orí ìkẹtàdínlógún ẹsẹ̀ ìkẹtàlá. Kíróníkù kìíní orí ìkẹtàdínlógún ẹsẹ̀ ìkẹtàlá. Èmi yóò jẹ́ bàbá rẹ, òun yóò sì jẹ́ ọmọ mi. Èmi kì yóò mú ìfẹ́ mi kúrò lọ́dọ̀ rẹ o, láíláí, gẹ́gẹ́ bí mo ti ṣe mú un kúrò lọ́dọ̀ àwọn aṣáájú rẹ. Nígbà tí a mú bíbélì kíkà wá nínú ìwé Lúùkù orí ìkàndógún ẹsẹ̀ ìkọkànlá títí dé ẹsẹ̀ ìkejìléníọgbọ̀n. Ìwé Lúùkù orí ìkàndógún ẹsẹ̀ ìkọkànlá títí dé ẹsẹ̀ ìkejìléníọgbọ̀n, tí ó kà báyìí pé ó sì wí pé ọkùnrin kan ó ní ọmọ méjì. Èyí àbúrò nínú wọn wí fún bàbá rẹ̀ pé, bàbá mi, fún mi ní ìní mi. Òun sì pín ohun ìní rẹ̀ fún wọn. Kò sì tó ijọ́ mélòó kan lẹ́yìn èyí, àbúrò kó gbogbo ohun tí ó níjọ, ó sì mú ọ̀nà àjòjì rẹ̀ pọ̀n lọ sí ibi ìlú òkèèrè. Níbẹ̀ ni ó gbé fi ìwà ìwọra ná àwọn ohun ìní náà ní ìnákúnàá. Nígbà tí ó sì bá gbogbo rẹ̀ jẹ́ tán o, ìyàn ńlá wá mú ní ilẹ̀ náà, ó sì bẹ̀rẹ̀ sí di aláìní. Ó sì lọ, ó sì dara rẹ̀ pọ̀ mọ́ ọlọ́tọ̀ kan ní ilẹ̀ náà, ó sì rán an lọ sí oko rẹ̀ láti tọ́jú ẹlẹ́dẹ̀. Ayọ̀ ni ìbá sì fi jẹ oúnjẹ ẹlẹ́dẹ̀ ní àjẹyó, ẹnikẹ́ni kò sì fi fún un. Ṣùgbọ́n nígbà tí ojú rẹ̀ wálẹ̀, ó ní, àwọn alágbàṣe bàbá mi mélòó ni oúnjẹ àjẹyó àti àjẹtì, èmi sì kú fún ebi níhìn-ín. Èmi yóò dìde, èmi yóò sì tọ̀ bàbá mi lọ. Èmi yóò sì wí fún un pé, bàbá, èmi ti dẹ́ṣẹ̀ sí ọ̀run àti ní iwájú rẹ, èmi kò sì yẹ ní ẹni tí àbá máa pè ní ọmọ rẹ mọ́. Fi mí ṣe ọ̀kan nínú àwọn alágbàṣe rẹ. Ó sì dìde, ó sì tọ̀ bàbá rẹ̀ lọ. Ṣùgbọ́n nígbà tí ó wà ní òkèèrè, bàbá rẹ̀ rí, àánú rẹ̀ ṣe, ó sì sáré, ó rọ̀ mọ́ ní ọrùn, ó sì fi ẹnu kò ó ní ẹnu. Ọmọ náà sì wí fún bàbá rẹ̀ pé, èmi ti dẹ́ṣẹ̀ sí ọ̀run àti níwájú rẹ, èmi kò yẹ ní ẹni tí àbá máa pè ní ọmọ rẹ mọ́. Ṣùgbọ́n bàbá náà wí fún ọmọ ọ̀dọ̀ rẹ̀ pé, ẹ mú aṣọ wá kánkán, kí ẹ sì fi wọ̀ ọ́, ẹ sì fi òrùka bọ̀ lọ́wọ́ àti bàtà sí ẹsẹ̀ rẹ̀. Ẹ sì mú ẹgbọrọ màálù abọ́pa kan, kí ẹ sì pa á, kí a sì jẹ, kí a sì máa ṣe àríyá. Nítorí tí ọmọ mi yìí kú, ó sì yè, ó ti nù, a sì ti rí i. Wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣe àríyá. Ṣùgbọ́n ọmọ rẹ̀ yìí, ẹ̀gbọ́n tí ó wà ní oko, bí ó sì ti ń bọ̀, ó súnmọ́ etí ilé, ó ń gbọ́ orin àti ijó. Òun sì pe ọ̀kan nínú àwọn ọmọ ọ̀dọ̀ wọn. Ó béèrè, kí ni a mọ nǹkan wọ̀nyí sí? Òun wí pé, àbúrò rẹ dé, bàbá rẹ sì pa ẹgbọrọ màálù abọ́pa, nítorí ó rí i padà ní àlàáfíà àti ní ìlera. Òun bínú, ó sì kọ̀ láti wọlé. Bàbá rẹ̀ sì jáde, ó sì wá ìsìpẹ́ fún un. Ó sì dáhùn, ó sì wí fún bàbá rẹ̀ pé, wò ó, láti ọdún yìí ni èmi ti ń sìn ọ́, èmi kò sì rú òfin rẹ rí o. Ìwọ kò sì fi irú ọmọ ewúrẹ́ kan fún mi láti fi bá àwọn ọ̀rẹ́ mi ṣe àjọyọ̀ àbí àríyá rí. Ṣùgbọ́n nígbà tí ọmọ rẹ yìí dé, ẹni tí ó fi panṣágà run ọrọ̀ rẹ, ìwọ sì ti pa ẹgbọrọ màálù abọ́pa fún un. Òun sì wí fún un pé, ọmọ, ní ìgbà gbogbo ni ìwọ ń bẹ lọ́dọ̀ mi, ohun gbogbo tí mo sì ní tìrẹ ni. Ó yẹ kí a ṣe àríyá, kí a sì yọ̀, nítorí àbúrò rẹ yìí ti kú, ó sì tún yè, ó ti nù, a sì rí i. Wàyí ẹ̀jẹ̀ àtẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn Enoch Adeboye ní fún wa ní èní ọjọ́ ìṣẹ́gun. Ní ìgbàkúgbà tí mo bá yarí pé mi kì í ṣe ìránṣẹ́ Ọlọ́run, ṣùgbọ́n ọmọ Ọlọ́run ni mí, ó máa ń ya àwọn kan lẹ́nu pé kí ni ìyàtọ̀ láàárín àwọn ọmọ Ọlọ́run àti àwọn ìránṣẹ́ Ọlọ́run. Ní kúkúrú, ọmọ Ọlọ́run ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní tí ìránṣẹ́ kò ní. Nínú ìwé Jòhánù orí ìkẹjọ ẹsẹ̀ ìkarùndínlógójì, Bíbélì sọ pé, yàtọ̀ sí ẹrú, ọmọ máa ń wà ní ilé títí láé. Ìránṣẹ́ lè fi iṣẹ́ sílẹ̀ tàbí kí a dá a dúró, ṣùgbọ́n a kò lè dá ọmọ dúró. Nígbà tí bàbá bá sọ pé
mo kọ̀ ọ́ gẹ́gẹ́ bí ọmọ mi. N kò mọ̀ ọ́ rí o. Àwàdà ni èyí o, nítorí ẹ̀jẹ̀ rẹ̀ ó ń sàn ní ara ọmọ náà kò lè mú ẹ̀jẹ̀ náà kúrò. Torí náà ọmọ yóò wà nílé. Ìtumọ̀ èyí pọ̀ o. Orin Dáfídì orí 17 ẹsẹ̀ 6 sọ fún àpẹẹrẹ pé nítòótọ́ ire àti àánú yóò máa tọ̀ mí lẹ́yìn, èmi ò sì máa gbé ilé Olúwa láéláé. Àmín. Èmi tí ó ń gbé ilé Olúwa láéláé ní ìdánilójú pé ire àti àánú yóò máa tọ̀ mí lẹ́yìn ní ọjọ́ ayé mi gbogbo. Bákan náà bí orin Dáfídì orí 51 ti sọ, ẹni tí ó jókòó ní ibi ìkọ̀kọ̀ ọ̀gá ògo yóò máa gbé abẹ́ òjìji Elédùmarè. Ìránṣẹ́ jẹ́ àlejò, ó máa ń wá síwájú ọ̀gá nígbà tí a bá nílò rẹ̀ ni o, a sì jáde nígbà tí a kò bá nílò rẹ̀. Àmọ́ ṣá, ọmọ máa ń gbé ilé, ó máa ń wà ní ilé nígbà gbogbo síwájú sí i. Gẹ́gẹ́ bí ìwé Jòhánù orí 5 ẹsẹ̀ 20 ti sọ, ọmọ máa ń rí ohun gbogbo tí bàbá rẹ̀ ń ṣe. Ìránṣẹ́ kì í rí ohun tí ọ̀gá rẹ̀ ń ṣe o. Ẹwà àti ayọ̀ wà lára ọmọ o. Ohun tí Ọlọ́run bá ti ń ṣe àti lílé rí ṣáájú àkókò Ọlọ́run tí Ọlọ́run yóò ṣe. Fún àpẹẹrẹ, lọ́pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn nígbà tí ìṣòro ń rú bọ̀ o, mo sọ fún àwọn tó súnmọ́ mi, ìṣòro ń bọ̀ o, ṣùgbọ́n lẹ́yìn rẹ̀ ẹnikẹ́ni yóò rẹ́rìn o. Gbogbo ènìyàn ni yóò rẹ́rìn o. Bẹ́ẹ̀ ni ó sì ṣe rí. Bẹ́ẹ̀ ni ó ṣe ṣẹlẹ̀ nítorí mo ní àǹfààní gẹ́gẹ́ bí ọmọ láti rí ohun tí bàbá mi ṣe. Àwọn ohun kan wà tí ó lè ṣẹlẹ̀ sí ìránṣẹ́ tí kò lè ṣẹlẹ̀ láéláé sí ọmọ. Fún àpẹẹrẹ, bí Jóòbù ṣe dára tó, Ọlọ́run pè Jóòbù ní ìránṣẹ́ mi. Ó yà mí lẹ́nu díẹ̀ pé Ọlọ́run gba èṣù láàyè láti fi ṣe àyẹ̀wò ìwé Jóòbù orí 1 ẹsẹ̀ 8 dé 11. Bàbá mi kò ní gba ọ̀tá láàyè láti fi ìlera mi, ohun ìní mi àti ohun tí ó kàn mí ṣe àyẹ̀wò nítorí mo jẹ́ ọmọ rẹ̀. Ní ọ̀la, nípa oore ọ̀fẹ́ Ọlọ́run, màá bẹ̀rẹ̀ sí ní ṣe ìwádìí lórí ọ̀nà láti di ọmọ Ọlọ́run. Kókó ọ̀rọ̀: jíjẹ́ ọmọ Ọlọ́run ga ju jíjẹ́ ìránṣẹ́ lọ. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní ọmọ kìíní kan kì í yàrán, ọmọ tí erin bá bí erin ló máa jọ. Ẹ jẹ́ ká gbìyànjú láti jẹ́ ọmọ Ọlọ́run. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Ìpàdé wa bí oyin ó dàbọ̀.